Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lábẹ́ gómìnà Ṣèyí Mákindé wọ́n ti fojú gbajúgbajà ọ̀gá onímọ́tò ìpínlẹ̀ Ọ̀yọ́ àná ní Alhaji Mukaila Lamidi ẹni tó pèèyàn mọ̀ sí Auxillary wọ́n ti fi bá ilé-ẹjọ́ o lórí ẹ̀sùn ìpànìyàn, ìkó ìbọn àti àwọn nǹkan ìjà olóró pamọ́ àti ìgbìyànjú láti da ìlú rú àti láti ṣiṣẹ́ ibi ní ilé gómìnà Ṣèyí Mákindé. Ẹ rántí wípé ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ wọ́n ti gbé Alhaji Mukaila Lamidi tẹ́lẹ̀ tí wọ́n fi àwọn agbófinró tán fi gbé e lórí ẹ̀sùn ìpànìyàn àti ìdàlúrú, ṣùgbọ́n lọ́jọ́ Ìṣẹ́gun ọjọ́ Tuesday ọ̀sẹ̀ tá a wà yìí iná tó fojú Auxillary náà mà tó fi ba ilé-ẹjọ́ ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́ nígbà tí wọ́n ń ka ẹ̀sùn sí Auxillary tó jẹ́ pé àárín òun àti gómìnà Ṣèyí Mákindé kò ṣeé rí tẹ́lẹ̀ tí wọ́n ń ka ẹ̀sùn sí lọ́rùn. Iná jẹ́ kó di mọ̀ pé ọkùnrin náà pààyàn, bẹ́ẹ̀ ni wọ́n jẹ́ kó di mọ̀ pé wọ́n tún bá àwọn ìbọn àtàwọn nǹkan ìjà olóró oríṣiríṣi lọ́wọ́ ẹ̀ tó sì ló fẹ́ fa wàhálà tó fẹ́ ṣiṣẹ́ bí ní ilé gómìnà Ṣèyí Mákindé tó wà lágbègbè GRA ní Ìkọ́làbà ìyẹn ní ìlú Ìbàdàn ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Ní ìgbà tí ó ń sọ̀rọ̀, agbẹjọ́rò Auxillary ní ilé-ẹjọ́ ìyún amòfin Tọ́pẹ́ Ọláyínká ó jẹ́ kó di mọ̀ fún ilé-ẹjọ́ pé kán jọ̀wọ́ kán fún Auxillary kán fún ní bẹ́ẹ̀lì nítorí pé ara ẹ̀ ò yá àti wípé kó lọ gba ìtọ́jú kán sì sún ọjọ́ ìgbẹ́jọ́ kan sún síwájú láti lè kó gba ìtọ́jú tó péye. Ṣùgbọ́n nígbà tó ń fèsì sí eléyìí, agbẹjọ́rò ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ amòfin àgbà S.A. Oṣuọlálé Senior Advocate of Nigeria SAN ó takò ọ̀rọ̀ tí agbẹjọ́rò Auxillary sọ. Oníṣebí agbẹjọ́rò àti amòfin ẹni Tọ́pẹ́ Ọláyínká ó ní kì í ṣe dókítà òyìnbó, oníbò ló ṣe mọ̀ wípé ara oníbàárà ẹ̀yìn Auxillary ò yá, oníbẹ̀yìn yóò bá ní ara Auxillary kò yá. Dókítà akọ́ṣẹ́mọṣẹ́ ni yóò sọ eléyìí tí ó sì fi ìwé ẹ̀rí hàn wípé lóòótọ́ ni ara ẹ̀ ò yá. Ó ní fún ìdí èyí kí ilé ẹjọ́ kan máa bẹ ẹjọ́ wọn lọ ká má ṣe dá agbẹjọ́rò Auxillary lóhùn. Nígbà tó ń sọ̀rọ̀, onídàájọ́ O.A. Adétúnjòyè ó sún ọjọ́ ìgbẹ́jọ́ síwájú di ọjọ́ 4 oṣù kọkànlá ọdún tí a wà yìí.